Enough is enough. Ó ti tó gẹ́ níbi tá a bá dé yẹn. Ọmọ Yorùbá, mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ọmọ Oòduà káàkiri àgbálá ayé. Ẹ bá mi share fídíò yìí kó dé gbogbo ibi tí ọmọ Yorùbá wà káàkiri àgbálá ayé, nítorí wípé kí ni àwa ọmọ Yorùbá a ti finá sórí òrùlé sùn, a sì ti fi ọmọ pa òòṣà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí à ń dáko àgbàdo. A lè fi ọkọ̀ bẹ́ẹ̀ sábẹ́ aṣọ káwa náà ń gbin ọkà. Ọmọ Yorùbá ó ti dójú ẹ̀. Ọmọ Yorùbá àṣírí ti tú. Eléyìí tí mo fẹ́ sọ fún yín allegedly. Ọmọ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní máa kọ sí comment section wípé anybody bá attack àwa ọmọ Oòduà, a máa resist attack yẹn. Ẹni Fúlàní tó bá fi lè dábàá láti kọjú ogun sọ́mọ Yorùbá, a máa defend ra wa o. A máa defend ra wa. As bad as 1999 constitution is, ó sì recognize self defense. Wọ́n lè máa pa wá báyìí ká máa wòran. Enough is enough. Gbogbo wa a ti fi full stop sí níbi tó bá dé yẹn. Nítorí kí ni? Nítorí pé ó ti wá hàn gbangba pé àwọn bàbá wọn nílẹ̀ Haúsá àwọn ló rán wọn níṣẹ́. Torí tí ó bá rí bẹ́ẹ̀, Sultan of Sokoto is a retired Major General in the Nigerian Armed Force. He knew what it takes. Tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀, ó mọ ohun tó fà, ó mọ ohun tó jẹ́ solution, but he kept quiet because they are Fulanis. Ọmọ Yorùbá, ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́ kí bó ṣe ń pa yín kó tán ní Kwara State, ó ti tó àsìkò tí gbogbo yín máa panu pọ̀ tẹ́ máa gba ìlú yín lọ́wọ́ Fúlàní, because táìbà ti separate ìlú yìí, àwọn Fúlàní ò ní yé pa yín. Now àwọn security jẹ́ kó bá yíwá pa àwọn ní mandate àti bá wọn jà. Nígbà tí mo kọ́ gbọ́rọ̀ yẹn inú bí mi, but bàbá àgbàlagbà kan lára àwọn àgbààgbà tí gbogbo wa jọ mọ̀ nílẹ̀ Yorùbá tó gbó áhùn, kódà ọmọ ọdún 5 gan mọ̀ wọ́n. Bàbá yìí jẹ́ kó yé mi wípé Kwara tí mò ń wò yẹn kò sẹ́ni tó máa lọ bẹ̀ tí ó ní collect. Ìdí àti túmọ̀ rí, gómìnà Kwara Fúlàní ni. Bá ṣe gbọ́ allegedly Fúlàní ni. Mr. Sulu Gambari tí ó sọra ẹ̀ di Emir Ìlọrin is a Fulani man. Gbogbo àwọn tó wà ní kagbára ní gbogbo ìlú yẹn, they are Fulani people. A kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a ní ẹni tó jẹ́ CP ọlọ́pàá tó jọmọ Yorùbá. Ìyẹn lè fi ń gbọ́ àwọn rìpọ́ọ̀tì, wọ́n lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹni ẹlẹ́ni ò ní fẹ́ ní problem náà. Ọmọ Yorùbá, ó ti tó àsìkò tá máa bẹ̀rẹ̀ sí ní pariwo fún gbogbo àgbáyé wípé pẹ́pẹ́pẹ́sẹ́ o, gbogbo Kwara State àwọn Fúlàní ti fẹ́ pa wọ́n tán o. Wọ́n sì ti fẹ́ jàgbà lọ́wọ́ àwọn tó nílùú. Wọ́n tiẹ̀ ti jàgbà, k'Ọlọ́run jẹ́ ká wá ìgbà padà. Yes. Àwọn èèyàn sùn nílé wọn. Tó máa jí báyìí, inú kòtò ló máa jí sí. Wọ́n ti sin wọ́n. For what? Nítorí kíni? Ilẹ̀ bàbá wa. Ṣé bẹ́ẹ̀ làwọn ọmọ Yorùbá wa gọ́tò? Ṣé bẹ́ẹ̀ la yọ̀lẹ́ tó ni? Tí ó bá ń ṣe àwọn bàbá wa tí wọ́n ń bá wa sọ̀rọ̀ tó ń jẹ́ ká mọ̀ wípé òkun kì í ró kíní kan náà túwó bẹ́ẹ̀. But nísìn ó ti wá ń pọ̀ jù. We will no longer overlook or take it again. We are not going to take it again. A ò ní lajú wálẹ̀ mọ́. Ẹ wo àdúrà àwọn ọmọ Yorùbá tó pa ní Kwara State. Ìbò lẹ́yìn ti gbọ́ rí pé ọmọ ìyá èèyàn á kọjú sọ́mọ ìyá ẹ̀, á dẹ̀ máa pa ọmọ ìyá ẹ̀ lọ. Tó bá fi iṣẹ́ ìjọba rẹ̀ bò ló fẹ́ fall back to. Ṣèbọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ ni. Ṣó wá lè parí àwọn ẹbí bẹ́ẹ̀ tó bá pàdé wọn as enemy. Gbogbo àwọn tí wọ́n lè gbèjà wa ní Kwara State,
about 98% tí wọ́n Fúlàní ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ wọn gbọ́ Yorùbá ju èmi àti yín lọ. Enough is enough, ó tó gẹ́. Ọmọ Yorùbá, mò ń fàsìkò ìránṣẹ́ sí bàbá wa His Excellency the #1 citizen, olórí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, bàbá wa Bọ́lá Ahmed Tinubu Jagabamboku. Bàbá, à ń fàsìkò yìí pé àkíyèsí yín sí kan tó ń ṣẹlẹ̀ ní Kwara State. Ẹ̀yin náà wọ́n sí lóòótọ́ èmi mọ̀ pé ẹ̀ ń ṣe gudugudu méjì àmẹ́fà lórí ọ̀rọ̀ Kwara yẹn. Yes, àìmọye nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ pé àwọn Air Force ní lọ́lọ́run kọlù lẹ́nujọ́ mẹ́ta yìí tí ó jẹ́ kó jù bẹ́ẹ̀ yẹn lọ. Wọ́n wá fẹ́ deploy àwọn èèyàn kó lọ gbèjà wọn. Allegedly wọ́n ní gọ́vnà ló wọ́n Miyetti Allah lọ láti lọ gbèjà àwọn ará Kwara, láti lọ gbèjà àwọn tó ń pa ní Kwara State. Ta ni Miyetti Allah? Ọ̀tá ọmọ Yorùbá ni. Ṣebí Miyetti Allah ni olórí àwọn darandaran tí mi bá ṣe mistake. Ẹ ṣe lè sọ pé àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kọ́ wá face ọmọ ìyá wọn. Wọn ò ní face. It shows that something is hidden. Nǹkan kan wà tó yí ẹ̀yin, tó yí ọgbẹ̀yìn olóṣèlú, tí ò yí àwọn aráàlú, tí ò yí àwọn àtàjọ ọmọ yín. N tó bá wà bẹ́ẹ̀ ni kẹjẹ́ ká mọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mò ń fàsìkò yìí pé bàbá wa Onírìṣà, àrólé Odùduwà, àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀, ọ̀rìnkílẹ̀ mítìtì gbogbo àgbáyé, olórí gbogbo ayé, kò sí lórí ìfẹ́ o, because Yorùbá control the world. Ara ìdí tí àwọn wèrè wọ̀nyí tí wọ́n jí fẹ́ ká gba òmìnira, ìyẹn àwọn colonial master ni mò ń sọ o. Ọmọ pé tá bá gba òmìnira, irú àwọn bàbá wa Onírìṣà, bàbá wa Àwùjalẹ̀, gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá, wọ́n mọ̀ pé wọ́n ní ever ṣe ti wọn. We have more than enough. Ẹ̀yin bàbá wa, ohun táwọn wèrè yìí fún yín tí wọ́n fi ń dé yín mọ́lẹ̀, peanut ní sí nǹkan tẹ́ lẹ́tọ̀ọ́ sí. Nígbà tó bá lẹ́tọ̀ọ́ sí bag of rice 100, tó wá já bag of rice kan, tó yọ kóró kan bẹ̀, tí wọ́n fi sẹ́gbẹ́ kan, tí wọ́n tún já míì, tí wọ́n tún yọ kóró kan, tí wọ́n tún fi sẹ́gbẹ́ kan, títí tó fi dórí 10. Wọ́n wá fún wọn ní 10 pieces of rice. Ṣé ó ṣe sè? Ṣé ó ṣe gbé kaná? Kò ṣe gbé kaná, that is it. Báwo lẹ ọmọ Kwara ṣe gọra yín tó fi jẹ́ wípé Fúlàní ló control everything? Ẹ wo Sàlíù tí bàbá mi Olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, ó bàbá dámì, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rí nǹkan náà rí ẹmu ẹkì ẹwọn bí ó rẹ̀ kọ́. Ládé Aláàfin ò ládé, adé aládìkún la gbà f'Aláàfin. Kábíyèsí Elédùmarè. Àwọn ẹbí bàbá wa Olóyè Sunday Igboho wọ́n ti ń ṣoore bọ̀ ọjọ́ ti pẹ́, ilẹ̀ ti ta sí. No be today. Èní kọ́ ní ìran aládìkún bẹ̀rẹ̀ sí ní jà fúnlẹ̀ Yorùbá. Wọ́n ti wà nídìí kí ìlú má bàjẹ́, wọ́n ti wà nídìí kí nǹkan da for more than how many years ago? If we can trace it back, so it should be 500 years, if I'm not mistaken. Ọmọ Yorùbá, ẹ ká jára wa. Ṣé a sọ fún yín? Àwa sọ fún yín wípé Islam is a good religion, but the people representing it in our country, àwọn ni wọ́n ya olórí burúkú, ni wọ́n ya màdàrú. Wọ́n wá sásá bẹ́ẹ̀ sí yẹn, wọ́n fi operate. Wọ́n fi ẹ̀sìn yẹn, wọ́n fi ń tẹ́tí àwọn gọ́vnọ̀, wọ́n fi ń tẹ́tí àwọn president, wọ́n fi ń tẹ́tí àwọn tó bá fẹ́ gbé ìdá wa. Ìwọ lórí láyàbí kó fẹ́ ṣe kinní kan, ṣe bó ń bọ̀ lẹ́lẹ́kejì. Ẹ mọ̀, wọ́n kàn ló gba àwọn nǹkan yẹn láti máa fi wọlé sáwọn bàbá wa lára. Ẹ̀yin bàbá wa, níwọ̀n gbà tẹ́ bá ti wà pẹ̀lú àwọn ọmọ Yorùbá, mímí kankan ò ní mì. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, bẹ́ẹ̀ ni mo sọ, mímí kankan ò ní mì. Ohun tẹ́ bá ṣe àṣegbè ni, torí a mọ̀ pé ẹ̀ ní ṣe mọ̀nàmọ̀nà àgbà ní.
Sultan of Sokoto former brigadier general ni. Gumi tẹ̀ ń wò yẹn agbọ́pọ̀ òun náà military person ni. Ẹ wo lórí burúkú kan tó ń pariwo lórí TikTok tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àmì lòun náà. Gbogbo àwọn tó wà nídìí òṣèlú tó wà láti north military personnel ni gbogbo wọn. They knew what it takes to train one soldier. They all knew what it takes to equip one soldier. They all knew what it takes to take very 100% best treatment for the Nigerian Armed Force. Ọmọ ṣèbá ọmọ Gumi ló graduate ní NDA báyìí with 2 star. Ọmọ Gumi tó negotiate pẹ̀lú àwọn afẹ̀míṣòfò. Ọmọ ẹ̀ ló ṣetán ní NDA yìí. Kábíyèsí ló lè máa rẹ̀. Ọmọ Yorùbá ẹ ká jára wa ká bá ilé gọra wa lọ́tẹ̀ pẹ́ kí yóò bá ṣe báyìí sómìnira. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ rọ̀gbà yíra wa ká tá ṣe gbọ́dọ̀ so mọ́ olóyè Sunday Adéníyì ọmọ Ìgbòho Òòṣà ká bẹ̀rẹ̀ sí ní ṣàtìlẹ́yìn fún wọn kó tó pẹ́ jù. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sáwa tá à ń pè fún Yorùbá nation níjọ́ kìíní àná níbo lẹ wà lẹ́ni yìí. Ẹ̀yin tẹ́ ń gbèjà bàbá Tinubu nígbà tí campaign lọ tẹ́ ń bà ti bàbá yẹn jẹ́ tí bàbá yóò pẹ́ ń support àwọn tí wọ́n mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ àwọn ni torí tẹ́ bá nífẹ̀ẹ́ àwọn ẹ jẹ́ káwọn mọ̀ pé bàbá nǹkan yìí ti bàjẹ́ kọjá bẹ́ẹ̀ ṣe wò ó. Now ẹ wá wo tó ń ṣẹlẹ̀ sí bàbá Tinubu àtàwọn Fúlàní. Àwa mọ̀ wípé bàbá Tinubu fẹ́ gbégbèsè àti ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn Fúlàní yìí ò ní gbà tí wọ́n wá gbà báyìí. Ẹ má gbàgbé o pẹ̀lú wáyé ń pa àwọn èèyàn káàkiri Inspector General of Police ọmọ Yorùbá ni o. Nigerian Chief of Army Staff kí ni ti DSS ìyẹn lè fi máa mọ̀ wípé àwọn tá à ń rí lókè yẹn wọ́n kọ̀ wà ń bẹ̀ bí gẹ́rẹ́jẹ́ ni ó láwọn tó control yìí. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ń bá àwọn Fúlàní yẹn fà tó jẹ́ pé wọ́n ń bá wọn fà kó tó ra wọn torí pé ọwọ́ ti tẹ gbogbo wọn àṣírí wọn ti tú. Wọ́n ti rí pé gbogbo àwọn Fúlàní yẹn nǹkan kan náà ni gbogbo wọn. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ sí comment section nísìnyí wípé a máa defend ra wa freedom for Chief Sunday Igboho because tí Chief Sunday Igboho bá ní official freedom wọn lè gbèjà wá lé Yorùbá. Yes, ẹni tó bá ní freedom ló lè jà fẹ́yàn, ẹni tó ń gò ní freedom kò lè jà tó bá máa jà fẹ́yàn kó máa mọ níwọ̀n, ó máa mọ níwọ̀n pátápátá. Can you imagine? Ẹ já bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé freedom for Chief Sunday Igboho, freedom for Chief Sunday Igboho. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn bàbá wa ti lọ ṣe closed door meeting. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó wípé kí ni èsì ayọ̀ ló jáde ń bẹ̀. Kó tó wá di nǹkan tó máa bọ́ sórí afẹ́fẹ́ ọmọ Yorùbá ẹ já bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section. Ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo àwọn international communities kí wọ́n mọ̀ pé pẹ́pẹ́sẹ́ o àwọn Fúlàní o wọ́n ti fẹ́ kógun jà wá, wọ́n ti ń kógun jà wá lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n tún wá fẹ́ dọ́bù ẹ̀. A fẹ́ jẹ́ kí ìjọba kó bá wa investigate Mr. Saliu Gambari. A fẹ́ kó bá wa question wọn kí ló fà tí wọ́n condemn nǹkan táwọn wèrè táwọn ọmọ wọn yìí ṣe. Ṣèbí Fúlàní ni wọ́n kílé tí wọ́n kọ́ṣọ́ àwọn ọmọ wọn tó dákẹ́ tí wọ́n ń wò. Èmi ò blame governor Kwara State mọ́ o torí pé kí ni àwọn kan wà lábẹ́ omi tó ń lùlù tó ń dúró ní dúró èṣù tó ń dúró pé tó bá ilé dọ̀wọ̀ pẹ́ ẹ̀yin náà ẹ̀wù tí ó bá ń ṣe ẹ̀fún ẹ̀yin tẹ́ ń sì kí ọ̀dọ̀ yín
tí mèye tí àlàwà sọ fún yín pé ẹ kó gbogbo wẹ́pọ̀ yín wá ká lọ bá yín sáfìsì ẹ̀ kó lè ṣiṣẹ́ bí tí wàá ṣe ń ṣiṣẹ́ náà bó ṣe gbà tó ń ṣíwájú báyìí kò tó allegedly kò tó 10 minutes kí tèrè fà wọ́n ní kò tó 5 minutes làwọn Fúlàní di lọ sọ AK-47 sí rapid wọ́n lè pa ogun on spot látìgbà tí wọ́n ti pa wọ́n fojú rí àwọn Miyetti Allah àwọn kọ́dẹ̀ ń jáde wọ́n náà àwọn Miyetti Allah ló ṣiṣẹ́ yẹn wọ́n ní kò ń ṣe àwọn Fúlàní kọ̀ọ̀kan tó máa ń pa àwọn èèyàn nílùú wọ́n náà wọ́n lọ ṣe ẹ̀yin tí Fúlàní bá ti pa ẹgbẹ́ òkú wọn lọ sí ọ̀dọ̀ Sùlù Gàmbàrí kọba yín pé bàbá ẹ ti rí nǹkan tá à ń sọ kí lẹ fẹ́ ṣe báyìí èmi mọ̀ pé tó bá yá àwọn ọmọ Ìlọrin fún ara wọn ló máa sọ fún Sùlù Gàmbàrí pé ó yá ìtòṣe tó nu ayé àwọn ọmọ Yorùbá ó yá padà sílẹ̀ Haúsá Sàlíù tó ń da gbogbo ìgàngán ìbàkọ̀kọ̀ tó ń dà láàmú olóyè Sunday Igboho àti gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé ká pẹnu pọ̀ pé ká lọ kìlọ̀ fún kó tó di pa wá náà fúnjọ́ méje kó fi bẹ̀yẹn lẹ̀ lẹ́yìn tí àwọn ọmọ Yorùbá ta kóra wa lọ bẹ̀ tí akóra wa lọ tó sá kúrò lù bóyá wá sá kúrò lù nígbà tá a máa tún wá gbọ́ nípa ẹ̀ àwọn Ìlọrin ni wọ́n tún tẹ́wọ́ gbà Ìlọrin kan náà ló tẹ́wọ́ gbà wà á jẹ́ kátẹ́gùn fẹ́ sílẹ̀ díẹ̀ ó tún bẹ̀rẹ̀ wèrè ẹ̀ bá ṣe gbọ́ allegedly eré kí lajá ń bẹ́kùn ṣe ẹ lè máa kígbe pé wọ́n ń pa yín kẹ́dẹ̀ tún máa ábọ̀ Fúlàní kò possible now àwọn àfáà tẹ̀rí tó máa ń jáfọ̀ Ọlọ́run tó máa ń gbèjà Ọlọ́run èwo nu mélòó lẹ tí tó ti wá condemn bí Fúlàní ṣe ń pa àwọn èèyàn yìí on a daily basis ẹ sọ̀rọ̀ kẹ́yẹ́ ká gbọ́ kó di pé a bọ́ sí ìpele kejì ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀ka sáré dé ẹ̀ka ìpolówó ọjà tó kọ́ lọ́ka dígá mẹ́ta bá dé. Olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo wà sẹ́sẹ́rẹ́ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò bó bá rìn bí ògògò sísẹ́lẹ́sẹ́ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà lólórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lálálá bí iná àjẹun táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣù òru lórí ọkiri ojú ogun àbúgbò rere ní ti ẹni ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kò sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń da ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọlọ a kìí bórí olóńgbò ní ògún ìwọ lóòrè yóò tá rẹ ló kọ lọlọ. ẹ káàbọ̀ padà ènìyàn wa nọ́mbà bàbá Máyégún lẹ ti rí yẹn ìwọ tó bá fẹ́ gbàwé ìgbélú o fẹ́ ṣògùn tajà o fẹ́ ṣàwọ́rò afàrò o fẹ́ ṣe ajé o fẹ́ anything spirituality o fẹ́ fìdẹ̀gbẹ́ múlẹ̀ o fẹ́ tẹ̀fá o fẹ́ ṣe ìbẹ̀wò sí nǹkan kan ẹ pé bàbá Máyégún tàbí wọ́n tó fẹ́ di ọkùnrin tó pátápátá háúháú wọ́n máa ń sọ mí mọ àbá yìí iṣẹ́ wọn ló ń polówó wọn o torí pé kí ni bàbá yìí wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà káwa kan ti fojú rí so ẹni tó bá fẹ́ pè wọ́n ẹ pè wọ́n volunteer pẹ̀lú ọkọ̀ọ̀kan pé tí n bá débẹ̀ màá rí tèmi ṣe náà ọmọ Yorùbá tí wọ́n nìyẹn bẹ́ẹ̀ yẹn ọmọ Yorùbá ṣé bá ṣe máa lajúlẹ̀ lélẹ̀ tí Fúlàní dẹ̀ máa pa gbogbo Yorùbá ń ṣe mọ̀ pé nígbà tọ́wọ́ ìkọ́kọ́ bẹ̀rẹ̀ nífẹ̀ẹ́ lódún àti bàbá ńlá á pariwo nígbà táwọn olórí burúkú kan máa sọ tí wọ́n ń jà fọ́lọ́hun wọ́n ní àwa ń dà lúrú ni à ń ṣe kíní kan ni ṣé olóyè Sunday Igboho ló ń pa wọ́n Kwara sí nísìnyí báyìí wọ́n ti fẹ́ wọ Ọ̀ṣun ṣùgbọ́n inú mi dùn pé àwọn ọmọ Yorùbá ti dúró tán háúháú wọ́n ti dúró pé àwọn retí wọn kọ́ máa bọ̀ ẹ̀jẹ̀ kọ́ máa bọ̀ wá ẹ gbọ́ ẹ̀jẹ̀ kọ́ máa bọ̀ wá kó tó ní kí máa bọ́ sí orí tí mo fẹ́ sọ yìí gbogbo ara ti fẹ́ gbọ́ eléyìí rí ṣùgbọ́n ó ṣe kókó ká play ẹ̀ fún wa kí gbogbo á gbọ́
ọmọ Yorùbá kó tó di pé a lọ bẹ̀ yẹn ẹ support mi ọmọ Imasby TV àwọn equipment ta need kẹ́ support mi. I need equipment, I need the motor, I need the oríṣiríṣi nǹkan. Ẹ support mi. Imasby kọ́ lẹ ṣe fún ilẹ̀ Yorùbá lẹ ṣe fún tẹ́ bá ṣe kọ̀ọ̀kan fún mi. Ẹ support mi. So now ká bọ́ sórí ìpele tó kàn. But ká tó bọ́ sórí ìpele yẹn ẹ kà sáré dórí flame ẹ jọ̀ọ́ má bínú ibi tí a ti ń rí tọ́wọ́ kọ́bọ̀ nìyẹn níwọ̀n gbà tá àti anybody kò sẹ́ni owó sí wa mọ́ tàbí fún àkọ́kọ́ mọ́. Are you looking for genuine Oriflame products? Or maybe you are ready to start earning with Oriflame but don't know where to begin? Worry no more, because Annie B Beauty Empire has got you covered. Annie B is your one-stop shop for everything Oriflame. From skincare to fragrances to wellness, she has it all in stock, ready for both retail and bulk buyers. But that's not all. Annie B is more than just a vendor. She's a certified Oriflame director. She's passionate about helping others succeed too. If you ever dreamed of making money through Oriflame, she offers a comprehensive training system, step-by-step guidance, products knowledge, marketing strategy, and everything you need to grow your Oriflame business. Whether you are a user, a bulk buyer, or ready to become a partner, Annie B Beauty is your plug. Visit them today at Kade Shopping Complex, Estate, Oshobo, or send a message to get started on your journey with Oriflame. Now, ẹ káàbọ̀ padà ènìyàn wa. Ìjọ́ kìíní àná tí Mr. Sulu Gambari tó fọlọ́pàá gbé ọba Jẹ́bà kò mà sí Yorùbá ọ̀kan tó sọ kankan. A fẹ́ jẹ́ kí ẹ̀yin ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá a fẹ́ kẹ́ dìde lásìkò yìí bí eré bí Mr. Sulu Gambari bó máa ṣe nìyẹn tó látọdún tó ti pẹ́ tí ó bá tẹ̀ tí fẹ́ wọ 20 years tí ó jẹ́ kí wọ́n fún ọba Jẹ́bà ní nǹkan tó tọ́ sí nítorí pọ́ba ẹ̀ yarí pé láíláí àwọn ò ṣe Fúlàní àwọn ò sì lè gbà ẹ́ gẹ́gẹ́ bí ọba àwọn Fúlàní ní owó àyànbí ẹ̀ máa lọ torí pé ọba ẹ̀ jẹ́wọ́ ọmọ ọkọ wọn sọ òtítọ́ ọ̀rọ̀ fún wọn bàbá yẹn lè lọ wọ́n láti gbà ní wọ́n ti connect máwọn tó ń jẹ gọ́vnà látòrí Bùkọ́lá Sàràkí dórí ẹni tó wà bẹ́ẹ̀ dórí Abdulrahman lẹ́ni yìí ni wọ́n ti fìyà jẹ bàbá yẹn gbogbo tó tọ́ sí wọn gẹ́gẹ́ bí ọba wọn fún wọn gbogbo ilé ẹjọ́ tí wọ́n wọ́ máa yẹn lọ ọba yẹn jàre wọn jẹ̀bi yẹn lè fi máa mọ̀ wípé a ní láti dúró ní kíákíá láti dúró tira wa because tó bá yẹ pé látìgbà tí bàbá mi olóyè Sunday Igboho ti pariwo kìíní yìí ni gbogbo wa ti come together báyìí kò bá máa wọ́n sí. nítorí Jẹ́bà ohun tí ìjọba Kwara ń ṣe yìí ó máa dá o. bẹ́ẹ̀ni ọba àlù Jẹ́bà ròyìn ilẹ̀ tó bàbá náà ti wà lórí ipò ọba látọdún 21 báyìí. ìyẹn láti 2003 èyí owó oṣù ń ò fún bẹ́ẹ̀ ni wọn ò jẹ́ onígbèga kankan. kò sóhun tó fàdíwọ́ ìfúnjú pọ́ba náà kò yé tẹnumọ́ pé Yorùbá lòun ilẹ̀ Yorùbá sì ní Jẹ́bà bẹ́ẹ̀ kò sí rọ́kọ̀ọ́kọ́ nínú tọ́ba náà ń sọ ṣùgbọ́n láwọn bíi Ẹmáyàlú Ìlọrin àtijọba gan-an látakò wọn ọba náà ní nígbà ayé ìjọba Muhammadu Lawal ni wọ́n sòǹdọ̀bọ̀ onípò kejì tí wọ́n sì fún oníwèé àṣẹ àti sàtífíkẹ́ẹ̀tì ṣùgbọ́n nígbà tí Lawal kúrò láàrin oṣù díẹ̀ tó sòǹdọ̀bà yìí Bùkọ́lá Sàràkí ló bọ́ síbẹ̀ ohun tí Sàràkí sì kọ́kọ́ ṣe ni láti fagilépò tí wọ́n yàn òun sí ọba náà lòun gbọ́ lórí rédíò lásán ni kò sẹ́ni tó fún òní lẹ́tà láti fi sọ fóun kì í ṣọba mọ́ òun láti bẹ́ máyà lọ ní ṣe ní káwọn ọlọ́pàá wá mú òun nítorí pé òun pèrò òun lọ́ba tí wọ́n sì jò ń sátìmọ́lé lẹ́yìn náà ni wọ́n bá ṣẹjọ́ lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n àrè lọ́ba náà jẹ̀bọ̀ nílé ẹjọ́ ìjọba Kwara tún pè lẹ́jọ́ mi ṣùgbọ́n tún jàre wọn náà ni ilé ẹjọ́ pàṣẹ pé kò tó wà náà ló gbọ́dọ̀ wà kí wọ́n ṣàgbéga fún un kí wọ́n sì san gbogbo owó oṣù tó ti yẹ kó gbà látọjọ́ yìí wá ṣùgbọ́n ìjọba Kwara ò dáhùn inú sì ń bí wọn inú ń bí wọn pé wọ́n dọ́ba yìí láre inú ń bí wọn pé ilé ẹjọ́ fóńtẹ̀lù pọ́ba àlù Jẹ́bà ọba ni kì í ṣe baálẹ̀ lára àbúrò tíjọba Kwara ń ṣe nìyí àwọn fúnra wọn ni wọ́n sì gbọ́dọ̀ mójútó wọ́n gbọ́dọ̀ mọ bí wọ́n ti ṣe
láì ní jẹ́ kẹ́ má yà lọ nígbà pínlẹ̀ náà jẹ́ mọ́ wọn lórí. ó ti bàjẹ́ bí báyìí. wọ́n bá fọbàjẹ́ ní jẹ́bà kí ni tẹ́ má yà lọrin láti gbalé ẹjọ́ lọ pẹ́ni tó jọba náà lè pèrè ẹ̀ lọ́ba ṣó ń jọmọ ìlú jẹ́bà ni àbí tí ó bá ṣe pé àbábẹ́ tún ní ìlú náà wá àwọn tíjọba Kwara gbọ́dọ̀ fòfin dèrè kí wọ́n sì jẹ́ kẹ́ má yà ní má yẹ ara ẹ̀ ìṣòro tọ́ba yìí ń dá sílùú Ìlọrin wà ń bẹ́ẹ̀ tí ò tí ì yanjú ó á dára kí wọ́n tún fààyè gbà láti kó kinní náà ba gbogbo Kwara ó burú gbà tó bá jẹ́ nítorí ẹ má yà níjọba Kwara ò ṣe fọ́ba jẹ́bà lówó oṣù èyí ò dá o gbogbo ògbìyànjú ẹ má yà lọrin láti sọ lọrin àti gbogbo agbègbè ẹbí ti Fúlàní eléyìí ò sì ní í ṣeé ṣe Ìlọrin fúnra ẹ̀ kì í ṣèlú Fúlàní ilẹ̀ Yorùbá ni ó sì lè pẹ́ ni ó lè yá ni Ìlọrin ó padà sọ́wọ́ àwọn Yorùbá tó ní ẹni tó bá sì ń tan rẹ̀ jẹ́ pé kò lè rí bẹ́ẹ̀ bí ò bá ṣojú òun yóò ṣojú àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n ohun tó dájú ni pé ohun tí ó ṣẹlẹ̀ ni Ọlọ́run kì í ṣọba àká bẹ́ẹ̀ ni kì í ṣadájọ́ ayé tí gbàdé fẹ́ lẹ́bi pé kí Fúlàní fi tipátipá sọ̀rọ̀ ní ilẹ̀ wọn tó pátá àlá ni wọ́n ńlá lójú wọn sì ní kí nínú òbọ̀rá lẹ̀ mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n ìjọba Kwara ní kí wọ́n yé fààyè gbàkúgbàgbẹ́ máyà lọrin àwọn nǹkan wà tó bá lè ṣe àmọ́ ńgbà tó bá ń kọjá àyà rẹ̀ ìjọba ló lè dá lọ́wọ́ kọ́ tí wọ́n sì sọ fún un pé ohun tó ń ṣe ò dára kó jáwọ́ ń bẹ̀ ojúṣe máyà kọ́ ni láti fọba alẹ́ Yorùbá jẹ kò sídìí tí wọ́n fi gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ kò sídìí tí ìjọba fi gbọ́dọ̀ wẹ́ máyà láti bá Kwara jẹ bẹ́ẹ̀ ni ò gbọ́dọ̀ bá láàyè kó sọ Yorùbá dẹrú Fúlàní Ìlọrin ohun tí rúri ò ṣe dára ni pé Yorùbá ò ní gbà káwọn dẹrú tàbí kẹ́nikẹ́ni pa àwọn lẹ́rú ìjà ńlá nínú ẹ̀ ló sì dàgbẹ́yìn bí iná bá sì fẹ́jú tán kì í mojú ẹni tó dóhùn o bọ́rọ̀ náà bá dìjà ńlá àwọn tí ó rà yóò padà san ìyẹn níjọba Kwara ṣe gbọ́dọ̀ tètè paná àwọn nǹkan wọ̀nyí ní kékeré báyìí torí bó bá di ńlá tán yóò tàbára alé yóò tàbára oko ọ̀rọ̀ ti dójú ọ̀gbagadè báyìí o gbogbo ayé ti gbóhùn tẹ́máyà tìjọba ìpínlẹ̀ Kwara ń ṣe fọ́ba jẹ́bà nítorí pé kì í ṣọba Fúlàní kò sì sóhun méjì tó yẹ ìjọba yìí ju kí wọ́n tètè gbọ́ba jẹ́bà sípò gíga tó tọ́ sí i látọjọ́ yìí wá kí wọ́n fún lówó oṣù ẹ̀ látìgbà tó ti jọba yìí kí wọ́n yé jègùn mọ́yán kì í ṣe ohun tó dára ni fúnjọba kan láti máa fìyà jẹran kan nítorí ìran míì tàbí láti máa fìyà jọba kan nítorí ọba míì tí gbogbo wọn sì wà lábẹ́ ìṣàkóso irú ìjọba bẹ́ẹ̀ ohun tí ìjọba Kwara ń ṣe ò dáa o ohun táwọn tí wọ́n sọra àwọn dẹkùn Fúlàní ń ṣe ò dáa ohun tẹ́ máyà pàápàá ń ṣe òṣùwọ̀n gbogbo eléyìí sì gbọ́dọ̀ wá sópin kíákíá tẹ́ ẹ bá fẹ́ kí ìpínlẹ̀ Kwara dùn kó sì lárinrin fún gbogbo wa ó ṣojú ìkòrò nìyẹn o nínú ìwé ìròyìn àlá. náà ọmọ Yorùbá gbọ́ láti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sọ́ba Kwara nígbà yẹn ní gbogbo ọba ilẹ̀ Yorùbá ti dìde tí gbogbo àwọn ọmọ Yorùbá ti dìde ta stood by that man kò ní worst to the level lálàkọ́kọ́ wọ́n kọ́kọ́ succeed láti render ọba useless ní Kwara ìyẹn ọba jẹ́bà gbàtọ́ ipá wọn ṣe láṣẹ gbé ìyẹn fún wọn ní confirmation wípé àwa Yorùbá a ò nífẹ̀ẹ́ ra wa tàbá ń bẹ́ẹ̀ nìkan jà ìkejì onídàásíjà yìí dáàmà bẹ́ẹ̀ nìkan jà ká fa ẹnìkan mọ́ra ẹni tó bá yẹ kó gbogbo àwọn tó bá yẹ kó gbèjà ẹ̀ ká fa àwọn mọ́ra ká máa sọ gbúgbú sí wọn wọn á panu mọ́ bàbá wa onírìṣà afẹ́kẹ́ bá wà dìde sọ́rọ̀ yìí enough is enough ó ti tó gẹ́ ń bi tabadé yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gò tí ẹ mọ̀ pé gbogbo àwọn tọ́rì ámì ní gbogbo wọn àti Sultan of Sokoto àti everybody wọn ọwọ́ ológun sì nílùú yìí wà tabayọ ti bàbá Bọ́lá Ahmed Tinubu kò tọ́jọ́ mọ́ Yorùbá èwo la tún lè ná ọwọ́ sí mọ́ bàbá Tinubu ẹ tú wálẹ̀ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká máa lọ abẹ̀yìn nítorí Ọlọ́run ni a ò ṣakọ́ o ẹ jẹ́ máa bá tiwa lọ nítorí Ọlọ́run ẹ jẹ́ káwa Yorùbá máa lọ enough is enough ó ti tó gẹ́ rádaràda tójú àwa ọmọ Yorùbá rí ó tó gẹ́ and now we will defend ourselves ohun tó bá wọn anybody ní kó fẹnu ẹ̀ sọ àwa ọmọ Yorùbá o láti wákàtí ìlọ a máa ṣe self defence ẹ lọ dira òun ẹgbẹ́ nọ́mbà bàbá Máyégún wá kẹ́ lè pè wọ́n
ìwọ tó bá dé léèyàn má wulẹ̀ pè wọ́n. ọmọ Yorùbá ẹ ká jára wa ó dàbọ̀.